Let's see. Láíláí mi ò ní gbà ó lè fẹ́ o. Kò sí tó jọ. Mọ́mí wá ìtẹ̀ ìṣe báyìí. Ẹ ṣe báwo? Ṣé wọ́n máa ń ayé ẹ̀fẹ́ bàjẹ́? Wọ́n ti wọ́n ti ta. Ṣé bí wọ́n ní kéèyàn bá dàgbà ó máa ń yógun jà ní. Kọ́lẹ̀ náà. Ṣé má jẹ́ kó sọ yín lẹ́nu? Kò sẹ́ni tó máa sọ pé ó ti sọ fún ẹ pé bàbá ẹ̀ ló fi ẹ lọ́kọ̀ọ́ ní fún mi. Orin wo la fẹ́ kọ síbẹ̀ lè máa rí? Orin ló bá ti wọ̀n ẹni kò kọ sí i. Ibo lẹ ti gbọ́dọ̀ ti ṣeré ayé ò ṣeré ẹ̀ náà it's something that etí méjì ò tẹ̀ gbọ́dọ̀ báyọ̀ ń gbọ́n ta. Ọmọ sọ́nà. Báwo èèyàn lọ fi fọmọ lọ́kọ? Ìfẹ́ àti ìgbàwo, ìfẹ́ àti kékeré. Wọ́n lè pààyàn tó ní ọkọ mi o. Kí ló ń sún ṣé fọmọ lọ pààyàn? Títí máa fi kíkó tó bá kún kọ. Ọrùn rẹ̀. Ẹ kó àmójú àmọ́ mi. Àbẹ̀tọ́ bá tì ní bá tú tí n bá mọ̀. Wà á kàn pa mi. Ẹni tí kò kù. Kí ló sọ pé tí wàá ṣe lòmí sí gbẹ̀yìn? Ayé kò ní yẹ.